bó ti wà ní báwo ọlọ́pàá ti filẹ̀ lélẹ́yìí o ìyẹn kan ṣe ẹwọ ẹsẹ̀ rẹ ojú rẹ̀ ìyẹn kan ò tí ì ṣe pọ̀ dán o àwọn ọlọ́pàá lélẹ́yìí o tó mọ̀ lẹ́nìkan ló pa o àwọn báwọn ọlọ́pàá ti filẹ̀ rẹ o kò tí ì kú tán o wọ́n ọlọ́pàá ti. First Peter chapter 5 verse 11. First Peter chapter 5 verse 11. Tìrẹ ni ògo àti agbára títí láéláé. Àmín. The glory is given to the Lord because His dominion is forever and ever. Now, it's a prayer. Ó jẹ́ àdúrà pé ti Ọlọ́run ni ògo àti tí wọ́n bá sọ pé ti Ọlọ́run ni ògo, ìyẹn ni pé nǹkan kan ṣẹlẹ̀ tí ó tó ọpẹ́ tí ẹ bá dé orí ìkànnì àtẹni tí ò tẹ jáde rí ẹ̀rí wọn àtàwọn tó ti jáde ẹ̀rí gbogbo wọn náà ń dúpẹ́ náà ń pariwo náà ń gbé nǹkan tó ń lọ sí orí afẹ́fẹ́. Èmi ò mọ nǹkan tí ó máa ṣẹlẹ̀ lówùúrọ̀ yìí, mi tẹ̀wọ̀n bóyá a lè gbé torí èrò ti gbé púpọ̀, so báwo ni màá ṣe tún gbé, but Ọlọ́run ní pé a ní láti fògo fóun. Ṣé rí nǹkan kan ń ṣẹlẹ̀, ó dáa kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ògo yẹn tí ó yẹ kí gbogbo afọpẹ́ fọ́lọ́run, tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣeun, torí àwọn ará Ìlọrin wọ́n bá mú ní kékeré pé ṣe rí wọ́n ní láìkú ekiri a kì í fa wẹ̀dú gbẹ̀dú. Ìyẹn ekiri yẹn ni ewúrẹ́ inú igbó tó dàbí àwọn ewúrẹ́ àgbà nínú ọdún, tó bá ti bímọ lẹ́ẹ̀kan ó tún di another 20 years kó tó bí mi. Àwọn àgbà orí ẹ̀kan náà mo rí ìyẹn òkú ẹ̀ ní orí ẹ̀ ní o. Bàbá tó kọ́ mi lọ́dẹ ló fi hàn mí, ó ní ó ṣòro láti rí pa, pàápàá jùlọ àwọn area wa tá a sì ní forest reserve area. Àwọn forest reserve area ó ṣeé ṣe kán tí lè rí, but ó jẹ́ ẹranko tó ṣòro, ẹbàmì ẹranko ni, wọn kì í sábà ń rí torí iṣẹ́ ńlá náà fi ń ṣe. Kò sí nǹkan tó lè ṣe. Bàbá yẹn bàbá tó kọ́ mi lọ́dẹ ó ní gbogbo ọmọ tó ń bí wọ́n gbọ́dọ̀ pé 12 months kí òun tó bí wọn. Ó ní a ti gbó nínú ìyá wọn dáadáa kó tó di pé òun máa tú wọn sílẹ̀, òun á tú oyún ìyàtọ̀ ọmọ yẹn sílẹ̀, wọ́ọ́rọ́wọ́ ni ó máa bí ọmọ yẹn. Ó ní kò dẹ̀ sọ́mọ ohun tó yẹ pé ọmọ ní ọmọ yàgbẹ́ eyín wọn yẹn tí tó bá ti dàgbà tán ti tó ọmọ ọdún 6, ìgbà yẹn gbogbo báyìí sí inú àwọ̀ eyín, ọjọ́ kan ṣoṣo ni gbogbo eyín wọn máa jáde, ọjọ́ kan ṣoṣo ni gbogbo eyín wọn máa jáde. Iṣẹ́ tó ń ṣe, ó ń ṣiṣẹ́ dáadáa, ó dẹ̀ ń ṣe burúkú. Ó fi hàn mí, ó dẹ̀ ṣàlàyé bó ṣe pa fún mi. Orí òfurufú ló ti pa, ó ń fò láti orí oko kan sóko kejì. Wọ́n ṣègànná, tí wọ́n sọ pé wọ́n dàgànná, ìyẹn ni pé wọ́n ń lé àwọn kan tó bá lájá àtàwọn èèyàn míì, àwọn máa dà gbogbo, ṣùgbọ́n gbogbo ọdẹ ìlú
náà dàgbò lọ́dún yẹn wọ́n máa ń ṣe lọ́dún lẹ́ẹ̀kan lọ́dún àwọn scout àwọn àpè ní jamboree tó bá ṣe jamboree so ó ṣàdí wípé ó ṣàrẹ́rìn ẹ̀ paṣá ṣùgbọ́n kò kú sójú kan gbogbo ńlọ nírọ́ ló ń pa bó tilẹ̀ jẹ́ pé ògbólógbò ọdẹ ni òun ló lórí ọdẹ so wọ́n wá hàn rí ṣùgbọ́n mọ̀ òun ló kọ́ mi pé má ṣe ta ẹran má yìnbọn sí ẹran tí o lè sọ pé ó ẹran báyìí lórí tó o bá ti rí dáadáa má yàn án níbọn because o lè lọ pààyàn tó bá o dé gbọ́dọ̀ mọ ibi tí o ti yìnbọn yẹn lù is it left or right ìyẹn tí ó bá di ẹjọ́ wàá lè rí ọ̀rọ̀ sọ òun ṣàlàyé fún wọn gbà ń gbọ́ so àwọn nǹkan tó dé máa ń rí ọ̀pọ̀ tó máa ń gbà kéèyàn fún ògo fọ́lọ́run so oyè ìwé ni mo bá lọ síbẹ̀ kì í ṣe pé àyàbá ọ̀rọ̀ ni o ṣùgbọ́n kì í ṣe àyàbá náà ọ̀rọ̀ lórí Oríyọmí sorry o Táńtọ́lọ́hun ni ọ̀rọ̀ ó ń lọ lórí ẹ̀ torí ibi tí a kà yẹ ó ń ṣàlàyé fún wa pé nípa ọ̀rọ̀ Peter ní ẹsẹ̀ ìkọkànlá yẹ Pétérù kínní orí 5 ẹsẹ̀ ìkọkànlá ó ní tirẹ̀ ní ògo ìyẹn ni pé Ọlọ́run ló ní ògo tí a lè fògo fún òun ní to him be glory ògo yẹn wà fún Ọlọ́run tí ìbá jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ pé àwa ti wọnú ogun lọ tó bá gbé Táńtọ́lọ́hun àbí Táńtọ́lọ́hun táìpọ́n gbé lọ ni ó ṣeé ṣe kó fa ogun àwọn Ìlọrin ń fa ogun gidi gan wọ́n ti fi wọ́n sàárín wa láti bẹ̀rẹ̀ nǹkan tó Ọ̀yọ́ ti ṣe fún wa nìyẹn lóòótọ́ kì í ṣe pé Ọ̀yọ́ gangan ló fà á ṣùgbọ́n ará Ọ̀yọ́ ló fà á àwọn ló ń wá ẹni tó bá wọn ṣọ́ bodè tó bá wọn ṣọ́ náà òun dẹ̀ di pé ó fẹ́ gbàjọba mọ́ ọ̀gá ẹ̀ lọ́wọ́ lórí whatever the case ó ti di tàn ó dẹ̀ ti di wàhálà sí wa lọ́rùn tí ẹ rí kéèsì yẹn mo sọ fún wa pé a máa sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ ṣùgbọ́n kì í ṣọjọ́ òní ṣùgbọ́n wọ́n ní tá a bá ń fa gbùrù a máa fa gbó ṣe rí ọmọ àlè tí ó wà láàrin wa náà ó ń fa gbùrù ó dẹ̀ ń fa gbó ọmọ ìyá kan náà ni wọ́n sítórì wọn ó dàbá kan náà ṣùgbọ́n kì í ṣe ibi tí mo lọ lónìí yẹn ọjọ́ mi náà tún ni kéèsì wà lórí ẹ̀ gbogbo ẹ̀ kàn wọ́n kàn sọ ẹsẹ̀ mọ́ Ọ̀yọ́ ẹnu kún Ọ̀yọ́ gidi gan o Ìbàdàn Ọ̀yọ́ ló wà lóòótọ́ láti ìgbà tí mo ti wà ní èwe tí mo ti ń dàgbà tán tẹ̀ tí wàá ń da gbogbo ọ̀rọ̀ Nàìjíríà rú tó di pé wọ́n yọ igbá wọ́n yọ àwo wọ́n yọ Ọ̀yọ́ state ìmọ̀ abẹ́ lọ́wọ́ mi pé ó ṣe lè jẹ́ pé Ọ̀yọ́ ni capital Ọ̀yọ́ state tó bá mú Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ lè tó tóbi jùlọ yẹ kán lò kán fi ṣe capital kó jẹ́ Ìbàdàn ogun kan náà ló tó wà lórí yẹ o up till now wọ́n jẹ́ fi wọ́n jẹ olórí ibi kankan ìyẹn ni pé àwọn kankan ń lọ underground spiritually and physically ó dẹ̀ ń fi ẹrẹ̀ yí Ìbàdàn bẹ́ẹ̀ ó dáṣá ọ̀rọ̀ wọn dàbọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ni torí tí ẹrẹ̀ yẹn bá tó bá ń yí gbogbo wọn papọ̀ bóyá orí ọ̀fẹ́ ẹ̀ ni Ọ̀yọ́ ń jẹ if not so by now mo mọ̀ pé Yorùbá á jagun pẹ̀lú Ọ̀yọ́ ó dẹ̀ ṣe kó tì wá ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ fún ọba wọn ní ẹnujọ́ mẹ́ta yìí ohun tó ṣe fún ẹni tó fẹ́ kó sí yọ́yọ́ tó fẹ́ fa ṣòkòtò wọn ya
ó fẹ́ fa àwọn ya lápò ọlọ́run kó sáàárín yẹn ara point náà ti níyẹn point verse náà nìyẹn pé ògo yọ fún ọlọ́run fẹ́ káàrin wọn dàrú ọlọ́run nífẹ̀ẹ́ yorùbá ni wọ́n. ẹ wo Isaac àti Ishmael bó tilẹ̀ jẹ́ pé ìkan jẹ́ ojúlówó ọmọ ìkan jẹ́ ọmọ tí a fún Abraham ok Sarah náà fẹ́ rí ọlọ́run ní kó gbọ́ sí lẹ́nu ó máa lè lọ ṣùgbọ́n ìrètán ṣẹ́ fún Isaac Ishmael náà gbà á ìrèdí yẹn la fi ń ja ogun láàrin ara wa dòní lónìí àkọọ́lẹ̀ dẹ̀ ti wà ẹ bá lọ ka Genesis chapter 15 12 either 15 12 or 16 12 ó dà jẹ́ kí n wò ó jẹ́ kí n sáré lọ síbẹ̀ kí n wò ó kí n má di pé mo jẹ́ kí n wò 16 yẹn 16 12 ok yeah 16 12 náà ni ká padà sí ibi tá a ti ń bọ̀ nǹkan tó ń ṣe lọ́wọ́ ní gbogbo àgbáyé òun ni mo kà fún wa yẹ òun la rí yẹ tẹ́ bá lọ kà ní Genesis so problem yẹn wà látọwọ́ Sarah náà but blessing yẹn ó ti wà fún Isaac àti Ishmael kò sí nǹkan tá a lè ṣe sí for life dẹ̀ ni ó dìgbà tá a yí bá parẹ́ kí ọ̀rọ̀ yẹn tó stop kí wàhálà yẹn tó dópin ok now gẹ́gẹ́ bí ohun tí a ń kà nínú Pétérù kínní orí 5 ẹsẹ̀ 11 mi ń like láti wàásù sórí ojú ogun tá a wà ṣe ń pọ̀rọ̀ ogun là ń sọ bẹ́ẹ̀ kò sí bí a ṣe máa sọ̀rọ̀ tá a ní sọ̀rọ̀ nípa ìwàásù díẹ̀ ṣá ni ìbá fẹ́ wàásù orí ẹsẹ̀ kan tá a ń lò yẹ ó lè take me 3 years 4 years or more than ó depend bí ọlọ́run bá ṣe fẹ́ ṣàlàyé ká máa lo 6 hours every day but kì í ṣe nǹkan tá a fẹ́ gbò nìyẹn ikú tí ó bá ti ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni ṣe rí àwọn àròkò ó pọ̀ lákòókò yìí òun ni ọlọ́run fi sọ wípé ògo yẹ fún ọlọ́run ló ní ògo kì í ṣe fún ènìyàn òun ló gbà ògo torí ògo yẹ ò jẹ́ ti Ìgbòho ògo ò dẹ̀ jẹ́ ti ọba Ọlọ́dàjà ògo yẹ ò jẹ́ ti olórí wọn ní Ọ̀yọ́ gbogbo yẹn ń kí mo níwẹ̀ẹ́ ọ̀nà wọn burúkú náà máa ń lọ ọjọ́ tiẹ̀ gbogbo yẹn ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo wá ń bèrè ara mi kí ni nǹkan tó ṣe ṣé òun ló sàn pé ni ṣó wá síbẹ̀ ni ṣé òun ló give order kan pé ọlọ́pàá ni àbí àwò wẹ́ mo máa ń láìkè bàbá Ìgbòho fún kankan tí gbogbo wa bá lè rí bẹ́ẹ̀ kò ní síjà ṣùgbọ́n wọ́n máa pa ṣígèsì wa lára ìyá yìí náà la dẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ Yorùbá yẹ ẹ̀jẹ̀ tó yẹ pé ó dáa ni ẹ̀jẹ̀ tó máa ń dárí jìyàn ẹ̀jẹ̀ Jésù nìyẹn ṣùgbọ́n wẹ́ ó ní ògo ni fún Ọlọ́run kì í ṣe fún èèyàn tó bá jẹ́ fún èèyàn ni o tó bá pé èèyàn ni o èèyàn máa gbẹ̀san èèyàn máa ṣe ìdájọ́ òun ló sọ pé ẹ̀rẹ̀ ń rùn ìyẹn ni pé ìkìlọ̀ wà fún Ọ̀yọ́ state kọ́ má kó wa lọ sí oko ẹrú kọ́ má dẹ̀ kó ara wọn sí oko ẹrú ṣùgbọ́n kò sí nǹkan tá a ní kò sí bí a ṣe máa ṣe tí a bá ń fa dùrù tí gbòǹgbò ẹ̀ láti lẹ̀ á fà á tu ṣe rí Kwara wọ́n gbọ́ Yorùbá jù wá lọ àwọn Fúlàní wọ̀nyẹn wọ́n gbọ́ Yorùbá jù wá lọ 200 years ẹ̀ tí mo yẹ grand children tó ti ní àwọn tó máa ń bí tó máa ń níyàwó mẹ́rin 3 4 5 6 7 10 wọ́n máa ń pààrọ̀ obìnrin níbi ẹni pààrọ̀ aṣọ nínà ṣùgbọ́n má jẹ́ ju 4 nínú ilé ẹ lọ ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ àwọn tá a bá mọ̀ nípa
ẹ̀sìn mùsùlùmí àmọ́ pé wọ́n máa ń rí bẹ́ẹ̀ dáadáa ìyẹn ló jẹ́ kán pọ̀ tó yẹ pé wọ́n fi ń ṣe gulegule lé wa lórí bẹ́ẹ̀ náà wọ́n yẹn ń ṣe ní Ìlọrin yẹn náà ṣe ń ṣe ní Nàìjíríà ó ga ọ́ ṣùgbọ́n àfògùnfọ́lọ́run torí pé àfaraya ẹ rí i pé Yorùbá ní sùúrù wọ́n fọ̀bọ lọ̀ wá wọ́n dẹ̀ ń fọwọ́ rẹ́ wa nímú kò sẹ́ni tó sọ̀rọ̀ á fẹ́ Yorùbá wọ́n gbọ́ Yorùbá ìmí inú wọn ò tẹ̀ lè kọ èdè òyìnbó ṣèbí Ìlọrin tó ti lọ sí yunifásitì yẹ ẹ rò pé English náà lọ ń kọ́ bẹ́ẹ̀ nìkan ni àwọn tó jẹ́ mùsùlùmí ni mo sọ bẹ́ẹ̀ o tó jẹ́ ti Ìlọrin ni o tí ò ń ṣe Yorùbá o Yorùbá ló ń kàwé gidi tán gba professor ṣùgbọ́n tó àdìjọ́ mọ̀ lọ́rin kó jà ti kọ́ kéwú pẹ̀lú Arabic yẹ pẹ̀lú little tata English kó dẹ̀ wá mọ Yorùbá dáadáa pẹ̀lú aláwákúbárú ó ti tán á gba dìgírì ẹ̀ gbogbo atótónu wọn lórí táńtọ́ lọ́hún pé àwọn máa ṣe gbọ́ àwọn máa ṣàwo àwọn máa ṣe gbọ́ àwọn máa ṣàwo ṣé rí ẹ̀yin tẹ́ bá ti ń ṣe agitate tẹ́ ń jà fún Yorùbá tẹ́ ń jà fún ẹ̀sìn yín ìyẹn tó bá jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ dàbí bàbá Akéwùgbà Jésù tó fẹ́ máa fẹ́ Kòránì lójú ó fẹ́ fẹ́ mí ìwé wo tó bá wà nílẹ̀ Yorùbá á dán wò kò dẹ̀ síbi tó ti lè dán wò lágbàáyé mọ̀ nú ẹni kó dẹ̀ wá máa gbàdúrà kó máa ṣọ́ra gbogbo ìyẹn náà fẹ́ pa sọnù tó bá dẹ̀ wá jẹ́ Kristẹni ẹ̀yin nọ́mbà 1 tájẹ́tì yín nìyẹn ẹ̀yin gangan ló dà ẹ̀yin náà tẹ̀ fẹ́ rí láyé náà gbogbo ibi tẹ́ wà lágbàáyé ẹ ti di ẹni tẹ́ pọ̀n fẹ́ rí ibẹ̀ náà láti kà ní Genesis yẹn so kò sí nǹkan tá a lè ṣe sí yẹn bẹ́ẹ̀ tí nǹkan tá a lè ṣe wà ń bẹ̀ òun náà sọ pé ògo ni fún Ọlọ́run Ọlọ́run ló ní ògo Ọlọ́run ló gbògo tó bá dẹ̀ wájọ́ níṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ ẹni tí à ń rí ẹ̀yin lẹ́ni ìlú o ìgbọ́n àfẹ́ rí yín àfẹ́ pa yín ni torí pé abọ̀rìṣà ni yín ẹ̀ ń bọ Ògún ẹ̀ ń bọ Ọya àbẹ́ ẹ̀ gbọ́ ni nígbà tí bàbá aláṣọ funfun yẹn lọ sí etí odò òun ló kọ́kọ́ lọ sí etí odò míì tẹ́wọ̀n pé àwọn mùsùlùmí ti pẹ́ tó ti jọ ń fà á pẹ̀lú àwọn ẹlẹ́bọ àwọn ìyá wọn yẹ oríṣiríṣi á fẹ́ wọn á sọ wọ́n di oríṣiríṣi ṣá ẹ má jẹ́ ká sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ so ẹ lọ́ máa gbọ́ àwọn past story wọn àwọn ló bá lẹ́bọ nílùú ó di wípé ẹlẹ́bọ ti di nǹkan burúkú á jólé ẹ̀kan ṣe ó ti ń súnmọ́ Ọlọ́run ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó tọ́ ni ògo ni fún Ọlọ́run lókè ọ̀run Ọlọ́run ló ní ògo torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé Ọlọ́run fún rẹ̀ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé kò ń ṣe ènìyàn ló ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó ń fi àṣírí àwọn máa lè hàn fún wa àwọn àtọ̀rìn wa tó ń tú àṣírí wọn àti Ìgbò àti àwọn Fúlàní àárín wa wọn kàn ń ṣe àṣìṣe ìyẹn ni pé kéèyàn máa ṣàṣìṣe èdì èèyàn náà pè ní èdì ẹ má jẹ́ sọ̀rọ̀ jìnnà lórí tí má sọ̀rọ̀ jù tí n bá sọ̀rọ̀ deep a tún bí a dá nǹkan burúkú sílẹ̀ again tí n bá sọ àṣírí bẹ̀yẹ a dá wàhálà lẹ̀ etí àwọn Yorùbá ṣí iye wọn á ṣí àwọn ọmọ lójú Yorùbá á dẹ̀ wọn máa ronú ó tẹ̀ ọ̀sẹ̀ yìí lè má parí gangan tó yẹ pé wàhálà aṣọ ẹ jẹ́ ká fẹ́ àárín yẹn lẹ̀ ẹ jẹ́ ká dè mọ́ síbẹ̀ ok ẹ jẹ́ ká sọ little form torí àrùn mi níṣẹ́ yẹn tí máa lọ jíṣẹ́ tó yẹ pé máa da nǹkan rí ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ń tàyàn lára àwọn àṣírí wà ó ní Ọlọ́run wá gba ògo nígbà tó gba ògo yẹn àti agbára tó gbà á ìyẹn ni pé tó jẹ́ tó dominion ìyẹn ni pé tó darí ohun gbogbo tó control nǹkan yẹn tó direct ẹ̀ bó ṣe fẹ́ ó ti kọ́ ni wọ́n ti ń pariwo sí tantọ́lọ̀ mo dẹ̀ ti sọ pé kó náà kó take it easy àdẹ̀gbọ́ pé ó ti bẹ̀ olórí wọn ṣùgbọ́n àwọn lè máa ń jáde sí ni every time a máa gbé ẹ àpò nǹkan tá a ṣe fún ẹ kékeré lè ta ṣe fún ẹ jọ sí tó jẹ́ pé afẹ́rẹ́ lè sọ̀dà lábọ̀ ara tẹ́ pé wọ́n fẹ́ lè pa kú
àwọn dẹ̀ sọ fún wọn ti sọ pé àwọn máa deal pẹ̀lú ẹ̀ so even though tẹ́ bá rí nǹkan tó ṣe fún lánàá wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ pa lọ́dọ̀ wa àwa tí lè máa sọ pé àwa ní alẹ́ wọ́n fẹ́ pa ni ẹ wo ọrùn ẹ̀ ẹ wo bọ́n ṣe gbé ẹsẹ̀ lé lọ́rùn mi ìfẹ́ wàásù lórí ẹ̀mí ìtẹ̀ lọ́kàn lórí ẹ̀bẹ̀ tìgbà tó ẹ pọ̀ lọ́rùn dẹ̀ ti pé vita tí máa ti sọ̀rọ̀ nìyẹn what can I do èmi ní many things nílẹ̀ tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí tó ẹ pẹ́ lọ́kàn tèmi ni o ibi tí Ọlọ́run bá ṣí fún wa láti máa gbọ́rọ̀ ibi tí Ọlọ́run dẹ̀ ṣí fún wa nìyẹn so what can I do mi lè lọ yan ẹsẹ̀ bíbélì fúnra mi tàbí kí n sọ pé kẹ́ lọ ṣí ẹsẹ̀ báyìí àfi pé àyàbá ni ti eléyìí tí mo pè ní Genesis yẹn eléyìí tí Ọlọ́run fún wa lélẹ́yìí so and I need to follow what God said so I cannot do anything ó dẹ̀ ti sọ pé ọ̀rọ̀ Oríyọmí ni Ọlọ́run yọmí èso Oríyọmí ni ẹni tó fẹ́ gba àwọn fámìlì kan náà ni wọn àti ará Ìlọrin wọn yẹ o tí nǹkan Ìbàdàn lòun tiẹ̀ ṣùgbọ́n àwọn ti gba sàríà Ìbàdàn ló gbé sàríà wọlé sínú Ọ̀yọ́ nǹkan tó Ọ̀yọ́ dẹ̀ fẹ́ náà nìyẹn so that's why pé Ọlọ́run fi so wọn papọ̀ náà ó ga o tí mo sọ pé láti fàdúrù àfagbó tó bẹ́ẹ̀ náà ni that's the problem so àánú kàn ṣe mí fún Yorùbá ni Yorùbá ló wá kù kó wá jí ṣùgbọ́n Ọlọ́run ní òun fàyè gba gbogbo nǹkan yẹn kó rí bẹ́ẹ̀ so that's it kò sẹ́ta lè blame you sí the only títà kan lè ṣe ni pé ká dúpẹ́ Ọlọ́run ẹ gbọ́ níparí ẹ̀ ní ó ní àmì ìmẹ̀ ìyẹn ni pé ó ní títí láéláé ògo ọlá ìyìn ní fọ́lọ́run títí láé òun ló máa gbogbo yẹ kì í ṣe fún èèyàn ọwọ́ kan náà pé Ìgbòho bí àwọn kan ń pe bàbá Èkìtì bá a gẹ́tì Ìgbòho bẹ́ẹ̀ náà àwọn kan ń pe Ìgbòho direct bẹ́ẹ̀ náà àwọn kan ń pe Àmọ̀tẹ́kùn gbogbo Àmọ̀tẹ́kùn ti jáde gbogbo ará àdúgbò ti jáde fídíò ń lọ ní live fídíò èèyàn mẹ́rin wọ́n gbé mọ́tò tó ní plate number wa wọ́n wá pa ní kí pé kínní tí àwọn rí ọlọ́pàá nìbàdàn èmi tí wàá sọ pé okay what is the next thing to do ìgbà tó pọ̀ Ọlọ́run jẹ́ ní ògo ni fún Ọlọ́run títí láé Ọlọ́run mọ̀ nǹkan tó máa ṣe ṣùgbọ́n tó wáá pè mí aláìran ara ni màá ní pé àwọn náà ṣe pé àwọn ará Ìlọrin yẹn sí ẹjọ́ nìbàdàn ó ti ṣẹlẹ̀ ní wọ́n rí àjòjì tí fẹ́ òyìnbó wọ́n fẹ́ wọn nílùú so àwọn yẹn dẹ̀ kórìíra àjòjì so bí wọ́n ṣe tó kọjá lọ báyìí ó ní òun ti gbé àjòjì padà sílé rẹpẹtẹ bó ṣe ní pé tó pe ọlọ́pàá nìyẹn pé àjòjì kan òun wo tó rìn ní àdúgbò mi o dídú kan rìn báyìí o ẹ wá gbé o wọ́n ti rí ní ìrì olè wọ́n ti rí ní ìrì ẹni tó níwèé kò níwèé náà máa ń pe dídú tó máa ti rí dídú wọ́n ti gbà pé kò níwèé tó wọn ní láti wá gbé ó pè tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ lọlé ó ti pọ̀ wọn lé bọ́n ṣe pé bó ṣe ọlọ́pàá ṣe dé ọlọ́pàá ní pé ìwé ẹ̀dà ó ní kí ló ń béèrè lọ́wọ́ mi fún bó ṣe pé ìyàwó ẹ̀ nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọlọ́pàá wá látàdúgbò wa kó máa bọ̀ ọlọ́pàá méjì wá pàdé ara wọn ọlọ́pàá ti ká sọ pé àpẹẹrẹ níbi Òkè Àdó ni wọ́n ti rí ẹni yẹn ọlọ́pàá tí ó wà lókè Àdó ni ọmọ nílùú pé àjòjì náà tó wà ní bíi eré Dùgbẹ̀ ló ti wá ó pe ìyàwó ẹ̀ láti Dùgbẹ̀ máa gbé ọlọ́pàá Dùgbẹ̀ bọ̀ ta ló nílẹ̀ àwọn tó wà lókè Àdó ló yẹ kó borí náà ṣùgbọ́n nípa òfin ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ìkan náà ni wọ́n òun gbé ọlọ́pàá bọ̀ láti ilé ọ̀dẹ láti Dùgbẹ̀ ó ń gbé bọ̀ mo fi ṣàpẹẹrẹ ní o ìlú òyìnbó mo sọ yìí o ṣùgbọ́n kó lè yé wa distance síra bó ṣe jìnnà síra mo sọ yìí torí ọ̀rọ̀ àwọn ará Ìlọrin ni o ìwọ gbé ọlọ́pàá wá láti Ìlọrin wá sí Ìbàdàn ó ṣe omujẹ lákọ̀ọ́kọ́ ó tún padà bọ̀ lẹ́ẹ̀kejì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́rí ibi tí èèyàn bá ti ń gbé èèyàn máa ń ṣe dáadáa ń bẹ̀ ni
ìwà tí wọ́n bá dẹ̀ ti wù ń bẹ̀ ló yẹ kéèyàn máa wù ṣùgbọ́n kì í ṣe ti Fúlàní láíláí. ṣé ẹ rí ẹni tó bá ti pè lẹ́ranko ẹranko náà ló máa jẹ́. ara èrèdí yẹn náà sọ pé Yorùbá yàtọ̀ sí gbogbo èèyàn tó wà láyé tó ní DNA wa pé ghost DNA la ní. àwa ò ní DNA tó ní ẹranko nínú, gbogbo àgbáyé ló ní DNA tó ní ẹranko nínú. tó bá ti wo DNA yẹn tó bá ti gbé lọ sí lab tó máa ṣe gbogbo ẹ̀ á ṣò pé ẹranko wà nínú ẹ̀jẹ̀ wọn. ìyẹn ni pé ìran wọn láti inú ẹranko wá ni. bẹ́ẹ̀ sì náà wà náà máa ń ní agbára táwa tá máa ń di ẹranko tá lè di ẹranko. mo ti sọ díẹ̀ fún wa ń bẹ̀. mi wá láti wá sọ̀rọ̀ nípa ìwà ọdẹ lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ ló bá mokoro wá. bẹ́ẹ̀ ní tiwa ó ní tiwa original ni kò bá tẹ anybody mu láyé kò dẹ̀ bá tẹranko mu. ó yàtọ̀. mi mọ̀ bóyá ti ṣiṣẹ́ lórí ẹ lọ máa gbọ́ bóyá lè play díẹ̀ fún wa ń bẹ̀bẹ̀ tó máa gbà kókó ní time. mi dẹ̀ lè máa ní kí n download ẹ̀ sórí kíní fún wa because a tún gba owó wa. so bá ṣe sọ náà la ṣe máa sọ díẹ̀ díẹ̀. tó bá wá ní threat tó dẹ̀ lówó lọ máa lọ just gbé sí Google àgbéjáde fún ẹ. mo bí mo tiẹ̀ ṣe ń wẹ̀ lọ́wọ́ mo á ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́lọ́n kan ṣe ṣe mi lójú sọ̀rọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n kò sí nǹkan tó kàn mí pẹ̀lú point yẹn nígbà tó Ọlọ́run bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n èmi ṣàdúpẹ́ Ọlọ́run pé alákòókò tèmi ní àṣírí oríṣiríṣi ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rí láti 82 títí di àkókò tí mo wà yìí ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ láyé tó ṣẹlẹ̀ rí a case of 2000 years ó dẹ̀ ń ṣẹlẹ̀ lójú mi. àṣírí nǹkan àṣírí kọ̀kọ̀ ẹtú wọn tẹ́lẹ̀ náà àṣírí kọ̀kọ̀ ní náà nǹkan tó lọ́n sọ nìyẹn ògo wà fún Ọlọ́run kì í ṣe fún ènìyàn kì í ṣe fún tàǹtọ́ lọ́run kéde ṣe fún ìyàwó tàǹtọ́ lọ́run. kẹ́ máa wo drama fídíò fíìmù gidi tẹ́ bá wo fíìmù this real life film ló ń ṣó ń bẹ̀ yẹ and àwọn èèyàn ti gbé lóríṣiríṣi. ó ṣe ń sì dábàá lọ gbé sí kọ́ máa sọ pé wọ́n máa penalize wa wípé a ṣe lè máa show àwọn nǹkan bẹ́ẹ̀ yẹ because ó wà violated ó jẹ́ nǹkan burúkú ó jẹ́ nǹkan tí ó burú bó ṣe burú yẹn gan ló ṣe dá Ọlọ́run ló ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run ṣe iṣẹ́ nìyẹn. ok àbágbò wa èrò pọ̀ gbogbo àdúgbò ti kún gbogbo ariwo ti sọ ojú òde ẹ̀tì àwọn ọlọ́pàá yẹn náà ṣá nítorí ètò òyìnbó tí mo sọ nípa ẹ̀tì àti dídú tí mo sọ nípa lágbègbè wa àwọn ọlọ́pàá kojú ọlọ́pàá méjì wa kojú ọlọ́pàá méjì ó yẹ kó ṣe rí nìyẹn yá ọlọ́pàá kejì yẹn náà ni Ìgbòho ọlọ́pàá kojú ọlọ́pàá Ìgbòho èrò ẹkùn àwọn ọlọ́pàá wíìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wá láti kíní pẹ̀lú gbogbo bọ́n wọn gbogbo pọ̀ ọ̀gá wọn ní bàbá ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ìjà ẹ̀sìn eléyìí ẹ má dárin irú o ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀yìn tí ará Ìlọrin yẹ ẹ má dá nǹkan rú o ẹ̀yin tó jẹ́ ọlọ́pàá Nàìjíríà tẹ̀dọ̀ lọ ń kóra yín wá sí báyìí ṣé kí àwa máa yìnbọn fún àwọn ọlọ́pàá ni nǹkan ní mo rò lọ́kàn mi nìyẹn o mo ní tí orú ẹni tí bó ṣe wà ń bẹ̀rẹ̀ tó máa yìnbọn lù ú sìn tó yìnbọn lu ọlọ́pàá náà pọ̀ ọlọ́pàá àwa di kéèsì ńlá àwọn gan ní mental problem ọlọ́pàá tó wà wọ̀nyẹn ó ní mental problem tó bá jẹ́ ẹni sórí ẹ̀ pé ó yẹ kó mọ̀ òfin kéèsì tí mo sọ fún ẹ nílùú òyìnbó tí mo sọ fún ẹ yìí níbi tèmi wà yìí wọ́n ní láti settle láàrin ara wọn wọ́n fi dúdú yẹn lẹ́ o wọ́n béèrè ìwé ẹ̀ mọ́ o ojú tẹ̀ tí ó ti òyìnbó yẹ ọmọ nílùú yẹ ojú tì í nígbà tó rí ìyàwó ẹ̀ ní kí ló jẹ́ kí ló ń wò kí lè ro ẹ nítorí ti pọ́kọ̀ mi jẹ́ dídú àbí ló wá fi halẹ̀ mọ́kàn tèmi dánwò lọ́jọ́ míì gbogbo tó bá rí dídú látọjọ́ yẹn kò jẹ́ dánwò mọ́ nǹkan tí mo sọ story tí mo sọ for almost 20 years ago. ok kí ni mo ṣàlàyé fún wa ni pé ṣe rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní ó ń bọ̀ àwọn láńdẹ́ǹdì mo rò títí gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara mo ní ó bẹ́tà kí tàǹtọ́nà kó tẹ̀ kúrò ládùúgbò yẹn kó má dùn sírí àyè mọ́ torí àwọn pípù yẹn máa tún padà wá ọ̀n gbọ́ràn
Yorùbá náà dẹ̀ ní kéèsì kan tó jọmọ́ kéèsì yìí. Màá rọ Yorùbá kán máa múra sílẹ̀ tí Tinubu bá ti wọlé, tí a bá lọ gba Yorùbá lọ́dún mẹ́rin yẹn, my brother and sisters, tí mo ti máa ń sọ fún Kristẹni níṣòro. Kristẹni ni ó ní problem Genesis àti kàyàtìrí, àwọn ló ní problem. Ọ̀n dẹ̀ settle pẹ̀lú problem wọn, ọ̀n dẹ̀ fẹ́ settle, àwọn pásọ̀ wọn ò dẹ̀ fẹ́ settle, àwọn pásọ̀ wọn ò tẹ̀ fẹ́, ọ̀n tẹ̀ náání, ọ̀n tẹ̀ fẹ́ kà á sí. Àwọn ni Ọlọ́run ìjọ wọn, àwọn ni Ọlọ́run agbègbè wọn ọ̀ ìjọ wọn. Ọ̀n bá ẹlòmíì ṣe, ẹ lè rí Anglican kó bá Catholic ṣe. Oníkálukú ló ń dánmú ìyá tiẹ̀ gbé, àpò oníkálukú náà ń pawó sí. Ìjọ tèmi ni ọ̀rọ̀ ìjọ dẹ̀kọ́ leléyìí, ọ̀rọ̀ Christian náà pé tí ìyá ibà ti máa dé. Iṣẹ́ ti rí báyìí sìn, Ìgbòho ti wá ṣe tiẹ̀ ní àná, Ìgbòho ti wá ṣe tiẹ̀, ó ti wá yọ Oríyọmí, ó ti settle, ó ti dúró gẹ́gẹ́ bí ọlọ́pàá ilẹ̀ Yorùbá, ọlọ́pàá sí ọlọ́pàá. Bẹ́ẹ̀ náà ń pè ló ń bá ti Ìbàdàn sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà ló bá ti Kwara sọ̀rọ̀ tó ń dẹ̀ kiri ẹni lọ. Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣàdúpẹ́ lọ́wọ́ àtọba àti ìjòyè àti gbogbo wọn tó ń wá, everybody wọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. But Ọlọ́run sọ pé òun ló ní ògo, tí ò jẹ́ kí ogun ṣẹlẹ̀, ṣùgbọ́n wọ́n ti ń kì wá lọ nìyẹn o. Àròkò là ń pa fún wa yẹ o, ká máa múra sílẹ̀. Àwọn ti múra o, wọ́n ti sọ sí wa létí tá a ti gbọ́ wípé oníṣẹ̀ṣe o àti Kristẹni o, wọ́n ti múra ogun. Pé kí ni ìmúra yín ẹ̀yin ará Kwara tó jẹ́ Fúlàní, tó jẹ́ 4 local government? Wọ́n ti mọ̀ wípé àwọn okun wọ́n ń lọ. Ìyẹn ni pé àwọn real Yorùbá wọ́n máa gé. Ṣùgbọ́n kò sí bá ṣe lè gé àwọn ará Ìlọrin tó jẹ́ pé ó jọmọ Àfọ̀njá tàbí tó jẹ́ ọmọ bíbí Yorùbá tó wà láàrin wọn, kò sí bọ́n ṣe lè ṣe. Àbí ní àwọn ará Jẹ́bà, kò sí bọ́n ṣe lè ṣe sí gbogbo àwọn yòókù wọn yẹn. Ṣé o ṣe máa jọ lọ ni? Wọ́n lè jẹ́ nọ́ọ̀tì láéláé. Ọlọ́run ti ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́. A máa sọ̀rọ̀ náà lórí ẹ̀ ń jọ́ kan. Ọ̀rọ̀ náà wà lórí yẹn náà. Nǹkan tọ́lọ́run ṣe lọ́wọ́ náà nìyẹn. Ẹ rí i pé àwọn Ìgbò tiwọn àwọn náà fẹ́ jí kan porúkọ ẹ̀ Port Harcourt. Wọ́n fẹ́ sọmọ́ra wọn pé àwọn Ìgbò làwọn jẹ́, wọ́n ti ń pètàn fúnra wọn. Àwọn yẹn náà àbá Ìgbò lọ o, àwọn yẹn ń fa kò sórí ẹ̀ nílẹ̀ Yorùbá. Àbá anybody, àfa ẹnìkankan mọ́ra. Àwọn èèyàn wa níbi tó bá wà, àwọn ló sọ pé Yorùbá làwọn, àwọn ń bá Yorùbá lọ. Yorùbá is a settled place. À ń jà, à ń bínú. Ìgbò fẹ́ wá láti yan ilẹ̀ Ìgbò kó jogún wa. Fúlàní fẹ́ wá láti yan àǹtí òtẹ̀ nílùú láyé, hàn nílùú kankan láyé. Ibi tán ti rí fi ẹsẹ̀ sí ní 200 years àti gbà wọ́n láyè pé kàn tẹ̀ máa gbé bẹ̀. Tán ń lo èdè wa tó wá dàbí pé àwọn gan ló nílùú. They are controlling us. Wọ́n ṣe kí ni? Wọ́n gùn wá gàlégàlé. Ọlọ́run tí ń ṣe nǹkan kan ń lọ lábẹ́lẹ̀ tí Ọlọ́run ń ṣe. Nígbà tí ìyá bá ti máa tọ́ wọn, àwọn lákẹ́rù wọn tán tún dànù. Ìgbẹ́ à ń fẹ́ wé, à ń na pápá bora ni. Kò sẹ́ta sọ fún wọn kán kẹ́rù wọn, à ń na pápá bora. Ibi tó gbà wá ní 200 years ago, à gbà padà, à wọnú gbó wọn lọ. Aláìmoore ni wọ́n. Ṣé rí ìwà yẹn tí wàá pọ̀ jù lórí gbogbo àwọn àjòjì tó wà láàrin wa? Ìgbò ń ṣe tiẹ̀ tá a fún lórí ọ̀fẹ́, ẹni tó tọ́ sí tó wọ́n fẹ́ lá ayé fàmílétè kí n tutọ́, wọ́n á ń gúnyàn gàlégàlé. Bẹ́ẹ̀ náà ni ti Ìlọrin. Ṣé rí àwọn méjèèjì? Ẹ máa wo nǹkan tá a ṣẹlẹ̀ sí wọn. Ilẹ̀ tán rà ló ń sọ fún yín. Ìyẹn náà pè ní pé wọ́n sọ owó sọnù ni.
wọ́n sọ owó sọnù because ojú wa ò fọ́ iye wa ò sì ra òfin á jáde ṣùgbọ́n nǹkan kan ni mò ń sọ fún wa ẹ jẹ́ kí àwọn kìrìsìtẹ́nì kan lọ ṣe ojúṣe wọn tó bá ṣe ojúṣe wọn ìṣètìn tó ẹ pọ̀ náà parí gbogbo ẹ̀ a lè máa ronú ọdún mẹ́rin tí Tinubu máa lò because anybody tó bá ti jọmọ bíbí Yorùbá tó dìbò fún Tinubu èmi ní 100% pé ó máa jẹ báláyà ìran yẹ àfẹ́ lè pòórá ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ló ń tó àṣírí àwọn yìí ẹ máa gbọ́ nǹkan tí mo sọ o ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o ẹ̀yin tí iye yín tó ti ra tẹ̀jẹ́ Yorùbá ohun tó bá ti mú kó dìbò against Tinubu mò ń sọ fún ẹ wípé ìyẹn ń bọ̀ wá jẹ́ bó ṣe máa jẹ Ìlọrin ó bọ̀ wá jẹ́ kò sẹ́ni tá ní kó kẹ́rù ẹ̀ nígbà tó máa kẹ́rù ẹ̀ kúrò tàbí kó dòkú àtàwọn ọmọ ẹ̀ àti ìdílé ẹ̀ because o against Ọlọ́run ni o ò fẹ́ kí nǹkan tọ́lọ́run fẹ́ ṣe sílẹ̀ Yorùbá ò fẹ́ kó ṣẹlẹ̀ plan tọ́lọ́run ti ní thousands of years ago o ò fẹ́ kó wá sí ìmúṣẹ láti gba Noah tá a ti dá Yorùbá sílẹ̀ ìwọ wá ń dúró láti against ẹ̀ òun tẹ̀lé Sátánì lẹ́yìn gbogbo àwọn tó wà lẹ́yìn Gani yẹn ẹ má wọ́ọ̀rì ẹ má wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn fúnra wọn ni wọ́n máa fúnra wọn lóògùn jẹ́ á ṣígbá fúnra wọn ẹ má wòran ó ṣe ṣe kí Yorùbá má bá wọn jà tí Kìrìsìtẹ́nì bá lè ṣojúṣe wọn tí pásítọ̀ yìí wọn yẹ tó bá jẹ́ real child of God tó ń dẹ̀ jẹ́ real Yorùbá á mọ̀ wípé wọ́n máa mú àwọn ọmọ ìjọ wọn lọ bá ṣe ń lọ yìí á máa fi ọ̀nà hàn wọ́n á máa ṣí wọn lójú ọmọ Ìgbò ọmọ 9 years nílùú òyìnbó ó ń láti máa pìtàn fún un pé torí Yorùbá yìí o ọ̀tá wa ni o kọ́mọdé ọmọ 9 years kó ti rí kó rí ọmọ Yorùbá nílùú òyìnbó tẹ́ pọ́n kánkán ọmọ dúdú kan jọ máa ṣeré kó fẹ́ bára wọn ṣeré kò ní get away I hate you mi láìkẹ́ mi fẹ́ rí ẹ bí a Yorùbá báwo nínú ọmọ yẹn ṣe máa rí Yorùbá ń jà ṣùgbọ́n mò ń sọ fún wa wípé àwọn fúnra máa para wọn ẹ ṣáà gbọ́ tẹni tó bẹ̀ sí gbé Yorùbá ṣépè ìran wa tó ń gbé ṣépè wọ́n ní orí elépè lè pé ń padà sí wọ́n ní tí ewúrẹ́ bá tí a bá ṣépè fún ewúrẹ́ agbọ̀n tí ẹ̀ wá á fẹ́ pè fún lépè Ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀yẹ ẹ má wọrí ṣùgbọ́n nǹkan tí mò ń bẹ Yorùbá tó jẹ́ Kìrìsìtẹ́nì ni pé ẹ ṣe nǹkan tó wà ní Bíbélì èmi ò kó àlọ́rọ̀ Ọlọ́run mi ì dẹ̀ ní ṣéǹjì nǹkan tó wà ní Bíbélì ṣùgbọ́n ẹ̀yin pásọ̀ tẹ́ ẹ̀ ṣéǹjì ẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ padà nítorí pé ẹ fẹ́ mú Ìgbò sọ́wọ́ Ìgbò dẹ̀ sọ pé òun lọ ẹ fẹ́ mú Haúsá sọ́wọ́ Haúsá ní pé òun fẹ́ràn Yorùbá òun máa dúró sáyàrá òun àwọn Middle-belt ní àwa òun ṣe Haúsá o àwa Middle-belt ni wá ṣùgbọ́n Yorùbá àláìkì wọn ní àbá Yorùbá lọ kí wọ́n máa bá Yorùbá dúró o láti kọ́ńkọ́ dúró pẹ̀lú wa o ṣùgbọ́n wípé àwọn fẹ́ separation àwọn fẹ́ dá dúró everybody fẹ́ dá dúró Haúsá mo fẹ́ gbé àwọn kan jáde gbẹ̀gbẹ̀ mi ní plan fún àwọn náà ti ń jáde tán ti ń para gidi láàrin ara wọn àwọn àti Fúlàní wọ́n ti ń jà gidi gan lórí wípé à ń lọ ìkà tó tó Fúlàní ó ti pọ̀ jù wọn ò ṣe èèyàn ṣùgbọ́n a rí èèyàn láàrin wọn o ẹ má ṣe mi gbọ́ o a rí èèyàn gidi láàrin wọn kò sí ní bí àṣírí rí a máa rí èèyàn gidi ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀hún tó nǹkan kan wọ́n lè má tó 1%. so kí ni nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ni pé títí ayé láti sí lọ forever and never ògo wà fún ti Ọlọ́run máa gbàgbọ́ ṣùgbọ́n nǹkan tí mo sọ fún wa ni pé kò sí àwọn ọ̀tá tó wà láàrin wa yẹ gbogbo àròkò tó ń pa sí wa yẹ àwa ń dúró dè wọ́n ṣẹ́rígbò ọlọ́pàá ó ṣiṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ yẹ ó ṣèfù tàǹtọ́lọ́ ó dẹ̀ ṣèfù ilẹ̀ Yorùbá tí ẹ̀ kó ń jagun yẹn lọ ó ń jà nínú igbó ó ń jà nígboro àwọn yìí Ìlọrin Fúlàní gbogbo anybody tó wá ti jí gbé ní Ìlọrin ní Kwara 100% àwọn ló wà ń díẹ̀ ọlọ́pàá tó wà yẹ
táìmù mi ti pé ó ti yẹ kí n máa lọ ṣùgbọ́n ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ ṣẹ̀fẹ̀ mo ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan sí ni mo ṣẹ̀fẹ̀ bọ́ sójú ọ̀nà ni ṣùgbọ́n táìmù mi ti pé torí ẹ̀ lówó tẹ́ máa fi wò ó gbẹ̀dọ̀ adẹ̀ ti dojú ọ̀rọ̀ ń sìn ṣé rí Ìlọrin yẹ èmi fẹ́ tú àṣírí wọn fún yín ni Ìlọrin yẹ wọ́n máa pa ṣége wa díẹ̀ ni wọ́n ní díẹ̀ lẹ́nu ẹlẹ́dẹ̀ fi ń wọ àgbà tó wá dẹ̀ ti wọnú ọgbà kọ́ á ba gbogbo oko yẹn jẹ́ ni wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ṣùgbọ́n lọ́run ti sọ pé ògo ni fóun ṣùgbọ́n màá tú àṣírí wọn díẹ̀ ni màá tú o kì í ṣe rẹpẹtẹ gbogbo ọba tó ń gbé wọn yẹ wọ́n ń pàrokò sí ni pé ìlú yẹ o ó ti di tiwa nìyẹn wọ́n tẹ̀tọ́ jáde ni wọ́n ní àwa jagun gbalẹ̀ ní ǹjẹ́ yìí jagun gba ilẹ̀ kankan àdètè mọ́lẹ̀ olè mọ́ lóko ṣé àwa jagun gbalẹ̀ lè wa níbi tí Ọlọ́run dá wa sí lẹ́wọ́n ní àwọn jagun gbà pé àwa dẹ̀ jagun àgbà lọ́wọ́ yín tó tó wá dẹ̀ tí wọ́n dẹ̀ ti jagun mẹ́ta wọ́n ti gbà ó ti di tiwa nìyẹn yes it's true òótọ́ náà sọ that is what is happening in jihad but ẹ wá rò ó ẹ̀yin Yorùbá ẹ ronú yín wò tẹ́ bá mọ̀ tán ṣé mọ̀ wípé ọmọ àlè kan ó yọ gbogbo story kúrò nínú ìtàn ilẹ̀ Yorùbá tó ti yẹn bẹ́ẹ̀ yẹn ẹ ti mẹ́ni yẹn ẹni yẹn òun náà pè ní Ọbásanjọ́ ó yọ kúrò ká má bàa mọ ibi tá a ti ń bọ̀ ká má dẹ̀ mọ ibi tá a ń lọ Ìgbò tó jọmọ yẹ ẹ̀ wọ́n balẹ̀ wá lọ́wọ́ wa inú ẹ̀ wọ́n ń dùn ó ń sọpọ́tì Hausa Ìgbò a máa sọpọ́tì Hausa election tá a fẹ́ ṣe yìí gbogbo tí ń jẹ́ tọ́lọ́run Tinubu ló máa wọlé ṣùgbọ́n àwọn ò ní dìbò fún wa à ń dẹ̀ lùsì ilẹ̀ tó fẹ́ gbà lórí ilẹ̀ Yorùbá Fúlàní tó fẹ́ jogún ilẹ̀ Yorùbá á lùsì ilẹ̀ yẹ àwọn méjì máa lùsì 100% ṣùgbọ́n tí a bá wá lùsì ẹ̀ ìyà jẹ ṣége sí Yorùbá ẹ rò dáadáa o ẹ̀yin tí ẹ bá ti support wa àátún wá win ẹ̀yin tí ẹ support wa yẹ tí ẹjọ́ Yorùbá yẹ mò ń sọ fún yín pé ẹ ti gégùn fún ara yín èmi kọ́ ló gégùn fún yín ẹ̀yin fúnra yín lè gégùn fún ìran ẹ ó máa pòórá lórílẹ̀ Yorùbá láìsí anybody tó mọ̀ nínú ara ẹ ló ti ṣe náà kò sẹ́ tó rí ẹ náà ó wá rò pọ̀ Ọlọ́run rí ẹni ibo ló fẹ́ sápamọ́ sí àjẹbáláyọ̀ àjẹwélá you Christians tẹ pera yín ní born again or whatever Christian you are I told you the truth ojú apọ́n yín gidi gan mi ì ṣe pé fún yín ọ̀rọ̀ Ọlọ́run ni forever and ever ló ti dálẹ̀ Yorùbá wípé ẹ̀ wá dá sọ̀rọ̀ Yorùbá yẹn èèyàn oníṣẹ̀ṣe ni Ìgbòho ẹ ṣe bẹ̀rẹ̀ abẹ́ta bóyá sọ pé ìran ẹ ò ní ìṣẹ̀ṣe ìwọ ọmọ bí tán ti bí ẹni o mórí orú nǹkan tó ń bọ nílùú ẹ ni o mórí nǹkan tí wọ́n bọ nílùú ẹ ṣàṣà ní Yorùbá tó yẹ pé kò níbi tó gbà wá it's impossible so tó bá against oníṣẹ̀ṣe you are just against yourself pàpàpà rẹ̀ nù pàjá ni so bẹ̀tì o ò nílò láti lọ padà sínú ìṣẹ̀ṣe eléyìí tí tó bá ti mọ̀ pé Jésù ló fẹ́ sìn dáadáa 100% loyalty to him tí ibi tí mo ti bọ́ ju sí ẹ̀ sìn ọ̀nà kan nìyẹn òpè rẹ̀ ní kìrìsìtẹ́nì wò lọ sí kí ló ń porúkọ ẹ̀ Darkman very Darkman also tí òun ni ó ń ṣe program kan lọ́wọ́ ǹjẹ́ mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n wá bá pé ọmọdé yìí ó náà yọ kidney àwọn náà àwọn ní believe tí bá ṣe mistake orúkọ ẹ sọ fún mi o ẹnìkan correct mi ó gbé kéèsì yẹn ó lọ sí hospital oríṣiríṣi ó tún wá lọ sí government hospital wọ́n ṣe ṣe scan the same ni kò sí kidney bẹ́ẹ̀ wọ́n la àṣẹ gbogbo ọ̀rẹ́ bọ́ yẹ wọ́n wá bẹ̀ sí ní gbogbo àdúgbò gbogbo area wọ́n ti là wọ́n tán ti ta gbogbo kidney wọn ṣé 7 million náà ń tà wọ́n wọ́n ta kidney 7 million ìjọba èlò ni wọ́n máa fi lo 7 million tó ra lẹ̀ madness bẹ́ẹ̀ sì ní kidney ẹ̀ Ọlọ́run ti ṣe síbẹ̀ fún oníkálukú kí ló máa jẹ́ ẹ̀ǹdì wọn young boys wọ́n ti ṣe bẹ́ẹ̀ ta eléyìí tó wá Ọlọ́run lò láti tó àṣírí yìí kò gba owó wọ́n tàn jẹ ni òun ló wá jẹ́ káàkiri tú ṣẹ́ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ń sìn bet ayé ẹ̀ náà ti bàjẹ́
àfọlá ọlọ́run kan ló fi lè là já. Ẹ kàn máa ṣó àwọn series wọn yẹ kẹ́rí ẹ rí bọ́n ṣe lakù wọn kéèyàn dẹ̀ kàn gbé ọ̀bẹ̀lẹ̀ látẹ̀yìn lọ síwájú real operation gidi nìyẹn wọ́n dẹ̀ gbé jáde wọ́n lọ ń ta lówó ńlá à ń ta fún Yorùbá à ń gbé lọ sí lóyìnbó à ń gbé sínú kúlà ó di lóyìnbó owó ńlá gidi náà ń ta o àwọn Indian náà ń ṣiṣẹ́ yẹ o ẹ wo mi mo ti lo púpọ̀ time yìí bẹ́ẹ̀ sì ni it's enough it's enough ọ̀rọ̀ Ìlọrin mi ì parí ẹ̀ half away ni mo dúró sí ní ìtẹ̀tí di half gangan mo fẹ́ sọ̀rọ̀ lórí Ìlọrin mo fẹ́ tó àṣírí gidi gan lórí Ìlọrin yẹn ọjọ́ mi ọjọ́ rẹ̀ torí àìlówó yín kí n dáwọ́ dúró àbọ̀rọ̀ là ń sọ fún ọlọ́àbí tó wá dé náà dundun so ẹ̀yin kìrìsìtẹ́nì ni mo rí báwí o tí ẹ bá padà sórí ẹsẹ̀ yín tí ẹ rí mùsùlùmí sìn ojú wọn ti ń là gidi gan pé no Sharia in Yorùbá land ni fún real Muslim tó jọmọ bíbí Yorùbá tí ẹ rí àwọn rí kìrìsìtẹ́nì hàn tẹ́ mọ bí tán lọ wọn níwájú lọ lọkọ yín wà mí lọ mo ti mọ kì í ṣe ti kìrìsìtẹ́nì o ẹ̀yìn náà wà wọ́n lọ tí ì mọ̀ ó ní the thing wey you no know you no go know you no go know nǹkan tán mọ̀ lè mọ̀ adẹ̀ ń fi lé yan báyìí kán lè mọ̀ ọ̀dẹ̀ tí ì mọ̀ èèyàn ń tàn yín jẹ pásọ̀ yín ń tàn yín jẹ whatever general sí àtó ń bá tí ò bá ti ṣe nǹkan tó wà ní báìbù ó ń tàn yín ni ó ń ran yín lọ sọ́run àpáàdì inú sì dùn mọ̀ nǹkan tó wà ní bíbélì àbẹ́ mi kọ́ bíbélì ni ẹ lọ kà láti Genesis to Revelation kẹ́ máa báyẹ̀ ní bámbẹ́ pé pásọ̀ yín ń tàn yín dẹ̀ mọ̀ à ń sọ fún yín àbọ̀n lẹ gbogbo ẹ̀kan náà ó ní ògo ni fọ́lọ́run títí forever ni kò lè change so tẹ bá wù yín kẹ́ change bible kán máa purọ́ fún yín kán náà wọ́n kọ́ yín ní bible study tó bá nǹkan tó wà ní bible mu bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe many programs blessings pray for your marriage ìsọ̀rọ̀ marriage là ń sọ yìí àti bímọ sínú ọmọ tá ń jí gbé tí ogun ń bọ̀ wàá ṣàlàyé fún wọn pé wàhálà ń bẹ wọn ní kán gbàdúrà ẹ gbàdúrà ẹ̀yin tẹ́ ń wáyàwó ẹ gbàdúrà ẹ̀yin tẹ́ ń wá ọkọ nígbà tí ò bá sówó báwo ló ṣe fẹ́ bọ́ ọmọ báwo ló fẹ́ bọ́ ìyàwó ẹni tó jẹ́ pé 419 ló ń ṣe pásọ̀ tó ní kán gbàdúrà fún brọ́dà kan gbàdúrà fún tó jẹ́ pé kò níṣẹ́ lọ́wọ́ ṣèbí iṣẹ́ lákọ́kọ́ níná èmi àti ẹni pé kó lọ sílùú òyìnbó jápa ni gbogbo ṣọ́ọ̀ṣì ń gbà ládùúrà this year is a year of blessing for you oṣù mélòó kù kí yà parí don't worry pray ṣé àdúrà tẹ ká máa gbà ń sin nìyẹn àní kẹ jẹ́ kójú àwọn èèyàn ṣí àbí kẹsàn-án tó kẹ́kọ́ wọn ní bẹ́ẹ̀lì dáadáa kẹsàn-án kan tó wà ní bẹ́ẹ̀lì ẹ̀yin ẹ yí kúrò nínú Sunday tẹ́ ti fi ń tàn wọ́n láti ọjọ́ yìí ẹ padà sórí òtítọ́ yẹ kẹ jẹ́ kógun yẹ kó easy láti jà fún wa ká lè borí Christian ló ní problem kò kàn mùsùlùmí kò dẹ̀ kọ́ oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí ẹ lè dúró ni tí àwọn pásọ̀ lè dúró orí bíbí nìkan náà ti lè dúró náà kan gbé ṣé lè bọ́ síta ta ló gba táńtọ́ náà sílẹ̀ nínú wọn tí àwọn gbọ́ ni àìrò kan gbọ́ ni àbí kò sí ṣọ́ọ̀ṣì nítòsí ni tí wọ́n jáde ni ẹ wo it is well àbọ̀rọ̀ láǹsì fọmọlẹ́ àbíṣá ẹ lọ ka bíbáìbù yín ṣé bíbáìbù ò ṣòro the problem táìmù sí ṣe rí ẹni tó gbé báìbù wá bá wa àwọn yẹn ń jẹ gbà ẹ lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń dìbẹ́tì sàríà ni gidi wọ́n ń jà fúnra wọn para gidi láàrin ara wọn ni wọ́n ní Britain mo sọ yìí o àwọn ti ń lọ sóko ẹrú bíi tiwa àwa tẹ̀ ń yarí tiwa àwọn ti di north àwọn ti di ilẹ̀ haúsá hàn kàn máa gérí ni obìnrin mi wà nínú ilé for 10 years kò déta bẹ́ẹ̀ náà ni ní France tẹ́pọ́n gbé wọ́n jí gbé tán fẹ́ sílé ó ti tọ́ bọ̀ wípé ó ti di mùsùlùmí tí ò ń ṣe mùsùlùmí o ní ìrẹ̀ fẹ́ kà so wọ́n ń jìyà sí wọn lọ́wọ́ o gbogbo nǹkan tó ṣe fún ayé bẹ̀ẹ̀ báìbù tó dẹ̀ gbélé wa lọ́wọ́ náà ń kọ́ wọ́n gbé báìbù lọ́wọ́ ń kọ́ sábàdé síbẹ̀ ẹ̀yin wa lọ sọ pé Sunday ni ọjọ́ olúwa ọjọ́ ìsinmi ọjọ́ Sunday níbo lẹ ti rí bẹ́ẹ̀
nítorí pé ẹ̀ ti di kan kọ Saturday síbẹ̀ ó wá jẹ́ kẹ́ ṣe mistake ẹ mọ̀ pé mistake nìyẹn ni ẹ jẹ́ ká lọ gbàdúrà. àwọn mẹ́rin náà wọ́n wà bí wà ìgbà kan bá sí fi sọ̀rọ̀ irú èbò nìyẹn gbogbo àdúgbò ti block pátá. ẹ̀mí sùúrù jàre ẹgbẹ́ jàre wọn. àwọn ọ̀rẹ́ láti gbọ́mọ ilẹ̀ kan gbé gómi àwọn aládùúgbò nígbà ọ̀gá àwọn aládùúgbò nígbà ẹbí sùúrù ẹ fara balẹ̀ èrò lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà sí náà ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ fara balẹ̀. ẹ dáre náà ní sùúrù àwọn ká mọ wọn lẹ́gẹ̀ẹ́ òní fóònù bí. Hello sir. Okay. All right sir. Ìlú tó bá wọ́n bá ń gbọ́ ní ìṣe máa yí. Tọ́fẹ̀ dogun tọ́fẹ̀ mọ jólé tí nǹkan bá ba ṣẹlẹ̀ kálukú lè ṣe tó bá wòye òní ìgbé kíní ẹ láti bá sí pé láti bá jímọ̀ sọ̀rọ̀ kọ́ wà fẹ́ẹ́ ká pẹ̀lú nǹkan báyìí. Ìbàdàn ní bíbáyìí wọ́n ti búlọ̀kù gbogbo everywhere gbogbo títì. bó ti wà ní báwo lọ́kàn ti filẹ̀ lélẹ́yìí o ìyẹn kò ṣe.